kalẹ́ ẹ̀kọ́ àtòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín ní Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. aya ààrẹ tí í ṣe Olúrẹ̀mí Tinubu ti sọ wípé dípò kí àwọn ọmọ Nàìjíríà ò rí ààwẹ̀ Ramadanu àti ààwẹ̀ ọmọlẹ́yìn Kristẹni tí í ṣe lẹ́ǹtì tí wọ́n ń gbà lásìkò yìí gẹ́gẹ́ bí ohun tí ó jápọ̀ kí wọ́n rí nírì wípé ìlànà Ọlọ́run ni láti mú ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ wà láàrin ara wọn. aya ààrẹ ni ó sọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ níbi 2025 RHI ti ìpàdé ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n máa ń ṣe ní ọdọọdún ní ilé ìgbìmọ̀ aṣòfin. aya ààrẹ tún wá sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ tí ó ń bá wọn sọ̀rọ̀ nípa àyájọ́ International Women's Day tí yóò wáyé ní ọjọ́ kẹjọ oṣù kẹta ti ọdún yìí léyìí tí ó gbóríyìn fún àwọn obìnrin wa nípa iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nípa ìmúlẹ́rọ wọn àti bí orílẹ̀-èdè ṣe ń fi wọ́n yangàn. ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ti pe ìgbé ìgbésẹ̀ láti ṣàkóso àwọn iṣẹ́ àwọn tó ń kólẹ̀ kódọ̀tí àti àwọn tó ń ṣalẹ̀ tún tà ní ìpínlẹ̀ náà láti ṣe ìgbéga ìlànà gbogbo àwọn ènìyàn lẹ́yìn tí wọ́n sì fẹ́ rí i dájú wípé ààbò àyíká wa àti láti mú àdínkù bá ìwà ọ̀daràn káàkiri ìpínlẹ̀ náà. èyí ni àfojúsùn ìpàdé àwọn ẹni tí ọ̀rọ̀ kàn lórí òfin tí àkọlé rẹ̀ dá lórí Scavengers and Waste Dealers Regulation Law 2025 lẹ́yìn tí ìgbìmọ̀ ilé lórí àyíká ṣètò rẹ̀ ní olú ìlú ìpínlẹ̀ Ògùn Àbẹ́òkúta. akọ̀ròyìn wa Yẹmi Dalemo ni ó jábọ̀ ìròyìn náà. ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. àwọn alẹ́nulọ́rọ̀ tí a ti rí àwọn àjọ tó wà nídìí ètò ṣíṣe àmúlò àwọn ìdọ̀tí àti àjọ tó rí sí gbígba àwọn tó ń ṣiṣẹ́ náà sẹ́nu iṣẹ́ ìyẹn àjọ naswadi iléeṣẹ́ ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Ògùn àti àwọn tó wà níkàlẹ̀ ṣàpèjúwe àbá òfin náà gẹ́gẹ́ bí ọ̀nà kan láti lè mú kí nǹkan ṣẹnu re lẹ́ka iṣẹ́ náà kó sì dáàbòbò àwọn tí wọ́n ń ṣiṣẹ́ náà tinútinú àti pàápàá lórí dínà àwọn tí wọ́n fi iṣẹ́ òun wà ìbàjẹ́ láwùjọ tí ó ṣe agbátẹrù àbádòfin náà dókítà Babátúndé Tẹ̀là àti alága ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ àyíká Samsudeen Lawal ṣàlàyé pé àbádòfin yìí tó bá di òfin tán ni yóò jẹ́ kí a rí sí ẹ̀ẹ́dínkù ìwà olè jíjà ìbá nǹkan jẹ́ àti wíwọ ilé ẹni lọ́nà àìtọ́. gbọ̀ngàn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn Olùdáìsí Ẹlẹ́mìdé sọ fún àwọn tó wà níkàlẹ̀ pé tó àgbà wọn ni àwọn yóò yẹ̀wò fínífíní ṣe àgbélárugẹ àwùjọ tí ó mọ́ tí ó sì fi lọ́kàn balẹ̀ káàkiri ìpínlẹ̀ Ògùn. Yẹmi Dalemo ló jábọ̀ ìròyìn. lọ́jọ́nà àti mú ìmúgbòrò bá ìdókòwò rẹ̀ àti láti jẹ́ kí àwọn èèyàn lágbègbè rẹ̀ ó túbọ̀ máa jàǹfààní ìdókòwò náà. èyí ló jẹ́ kí iléeṣẹ́ The Bash Oil and Gas tó jẹ́ ẹ̀ka ti FA Fieldmills Global Service Nigeria Limited ilé-iṣẹ́ tí wọ́n ti ń ṣe oúnjẹ adìyẹ tí wọ́n sì ń sin adìyẹ ó tún ṣí ilé epo tuntun kalẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga Nta Ijebu University of Education Ìjàgùn. akọ̀ròyìn wa Anthony Gandonu náà pẹ̀lú wọn wà níbi ìfilọ́lẹ̀ ọ̀hún níbi tí ó ti jábọ̀ ìròyìn wípé ilé epo The Bash Oil and Gas Station títún lékún sí di 4 níbi tí gíwá ilé ẹ̀kọ́ Nta Ijebu University of Education Ìjàgùn ìyẹn ọ̀jọ̀gbọ́n Olúwọlé Bánjọ tí wá ṣe ìfilọ́lẹ̀ ilé epo ọ̀hún. ìrìn àjò ọmọ ẹ̀dá nígbà tí ó bá gbẹ̀mí mì tí kò ní ṣẹ̀mí mọ́ jẹ́ ọ̀rọ̀ àjọrò àti àkọlé tó níye lórí pẹ̀lú bí ó ṣe jẹyọ nínú ìwé alápọ̀lẹ̀ nì tí í ṣe Àlùkùránì àti Súnà níbi tí ó ti sọ wípé bí ọmọ ẹ̀dá bá ti kú ó ní àwọn ìrìn àjò tí ẹ̀mí yóò tún rìn àwọn ìbéèrè tí yóò dáhùn tí yóò fi yọrí sí ibi ayérayé bóyá inú iná ni àbí inú àlùjánnà ni yóò máa lọ. èyí ni àkọ́rí wáàsí tí ọ̀jọ̀gbọ́n Muftau Olóyèdè láti ilé ẹ̀kọ́ gíga ìlú Ìbàdàn wọ́n ṣe níbi ìdánilẹ́kọ̀ọ́ àwẹ̀ Ramadan tí àwọn àwùjọ mùsùlùmí ti ilé ẹ̀kọ́ gíga Nta Ijebu University of Education ṣètò rẹ̀. akọ̀ròyìn wa Fatima Azan náà pẹ̀lú wọn wà ní mọ́ṣáláṣí gbogbogbò ti Taswell tó sì jábọ̀ bí iṣu ṣe kú bí ọ̀bẹ náà ṣe bẹ́ lọ́hùn. a máa mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wá fún yín nínú ìròyìn wa tó ń bọ̀.
alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn ìyẹn ọ̀nàrẹ́bù Dáre Alẹ́bíoṣù ó ti ṣe ìyanisípò àwọn alábòjútó kánsílọ̀ àti olùbánidámọ̀ràn pàtàkì bí nǹkan ṣe ń lọ ní gèrègèrè ní ìjọba ìbílẹ̀ náà. Nínú àtẹ̀jáde náà tí alága náà buwọ́lù ni ó ti kéde orúkọ alábòjútó àwọn kánsílọ̀ lẹ́yìn tí òtútù lọ́rọ̀ Ibrahim Aládé wà lára wọn. Òtúbú Gbénga Kúkọ̀yé Adémọ́lá Fatai Saheed Ọmọ Ntayo Ijebu àti Bisriu Kàfáyà Adédayọ̀ náà gbẹ̀yìn. Àwọn olùbánidámọ̀ràn pàtàkì náà ni Adéríbigbé Sheriff Sodiq Mẹ́bùdé Toyib Adébísí Ọ̀ṣẹ́nùsì Adéníran Taofiki àti Fatai Hakeem Ọládélé. Ọ̀nàrẹ́bù Alẹ́bíoṣù wá ṣàpèjúwe ìyanisípò tuntun yìí gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ tó lọ́rìn tó ń ṣèlérí rẹ̀ fún àwọn èèyàn pé ìṣàkóso òun yóò máa gbéṣe tí ìlọsíwájú àti ìgbéga yóò fi bá ìjọba ìbílẹ̀ náà. Ó wá tẹpẹlẹ mọ́ bí òun ṣe ní ìgboyà nínú àwọn ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ yàn lóyè yìí fún ìdàgbàsókè agbègbè ìlú Ìjẹ̀bú Òde àti ìjọba ìbílẹ̀ rẹ̀ ó lè bá máa gbèrú sí i nígbà gbogbo kí ìrọ̀rùn ohun àlàáfíà ó lè jẹyọ. Ìròyìn tí a ní fún ilé Yorùbá lọ́jọ́ tòní kò ní jù báyìí lọ. Má gbàgbé àti tẹ̀lé wa ní ọjọ́ òpó wa Facebook Nta Ijebu Ode àti lórí YouTube. A tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.